ẹnu ọ̀sẹ̀ ní kọ́lẹ́gbẹ̀ yìí I sàmà. want you to point to somebody beside A you. fẹ́ gbàdúrà sí Nàìjíríà I ni. want to pray for Nigeria. A jẹ máa kọrin ẹlẹ́ẹ̀mẹ́ta. And we are going to sing the song. The scripture says, Ọ̀rọ̀ Ọlọ́run wípé we shall decree a thing pé àwọn ó pàṣẹ ohun kan. and it shall be A ó established. sì fi ìdí rẹ̀ múlẹ̀. It shall be established. A ó fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹnu ọ̀sẹ̀ ń tọ́ ẹ̀lẹ́gbẹ̀ yìí I sàmà. want you to point to somebody Ẹ beside sọ you. bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ sìmà. Nàìjíríà. Begin to point here and say Nigeria. Ilé ni mo yàn nínú rẹ̀ mi ò yan ibi ẹ sọ bẹ́ẹ̀ o. Nàìjíríà. Nigeria. Nàìjíríà o. Ilé ni mo yàn nínú rẹ̀ mi ò yan ibi I reject evil. In Jesus' mighty name we pray. Mọ́mí ẹ kọjú sí wọn dáadáa I sàmà. want you to face the person. Ẹ sọ wípé I want you to say Nàìjíríà Nigeria. ó yá sàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Nàìjíríà ó yá sàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Begin to flow. Mọ́mí tí nǹkan ò bá lọ déédéé sàmà nínú ìdílé yẹn ń ṣàìsàn ni. Things is not going is because the home is sick. Bí nǹkan bá ṣe ohun tó ń lọ́gílọ́gí tí ò lọ bó ṣe kó lọ. It seems to be sluggish in the Tí ẹ bá home. kíkì mọ́tò yìí sàmà. If you kick your motor, Ẹ ti répo sí. you put the fuel, Ẹ ti romi sí. put the water, Gbogbo nǹkan tó yẹ kó wà mẹ́ ó ti yẹ kó wà mẹ́. put every necessary Ṣùgbọ́n tó thing. ṣẹlẹ̀ ní ibẹ̀ kò sáà mú fún. But you notice Kò kúrò lójú kan. it just Bẹ́ẹ̀ ṣé started. gbìyànjú ẹ̀ kò kúrò lójú As kan. you struggle to push, Ó túmọ̀ sí pé ó ń ṣàìsàn. means it's sick. Ẹ wá ṣe báyìí sani mọ́mí sàmì. Ẹ ṣe báyìí. I want you to jump. Ẹni Olúwa. Say God, Olúwa. God, Olúwa. Bó Nàìjíríà sàn. heal Bó Nigeria. Nàìjíríà sàn. Nigeria. Bó Nàìjíríà sàn. Heal Nigeria. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà. Ní ọba sọ́kè káyọ̀. Heal this land. Mẹ̀túbà sún àìkú sọ́kè akábàdúrà bàbà. Mẹ̀lẹ́ káyọ̀. Àìkúrò ní Heal sọ́kè. Nigeria. Mọ́mí ẹ gbàdúrà ẹ sàbà. Nigeria is sick, Nàìjíríà. Ó yẹ Nigeria is sick, Lord. Heal. Báwòsàn. Heal. Báwòsàn. Nigeria be healed. Báwòsàn. Be healed. Amen. Amen. In Jesus' name. Amen. Amen. Mọ́mí. Mommy, Bíbélì fi yé wa wípé God, the Bible says a lè gbìn, that you can plant a lè tún lè pàtó. and we can fruit. Ó lọ bá bá sọ létí Olúwa Jèhófà. But what would you Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí ó ṣe. that it shall be Ẹ sọ done? pé ẹ̀mí mímọ́. Say, Holy Spirit, Gbogbo ẹ̀mí tó ń wọ orílẹ̀-èdè yìí lẹ́nu. every spirit troubling this country. Mi ò dárúkọ èèyàn sàmá. I am not talking of a person. Ẹ̀mí ni mo dárúkọ. I'm talking of spirit. Gbogbo ẹ̀mí ló ń ṣèjọba ní àárín àwọn ènìyàn. They are the demons operating in the midst of people. Ẹ sọ pé ẹ̀mí mímọ́. I want to say, Holy Gbogbo ẹ̀mí Ghost, tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. every Ẹ spirit sọ bẹ́ẹ̀. troubling this country. Gbogbo ẹ̀mí tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. Every spirit troubling this country. Mi ò gbọ́ ní sábà gbogbo ẹ̀mí tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. Every spirit troubling this country. Ẹ̀yin tó ti bẹ̀rẹ̀ mọ́mú mi ẹ̀jọ̀ ẹ bá ti sọ̀rọ̀. Àárín mo ti fẹ́ gbọ́ dáadáa kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. Gbogbo ẹ̀mí tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. Every demon. This Láti lò fáyà. Gbogbo ẹ̀mí tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. every demon troubling this Man of God, gbogbo ẹ̀mí tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. every demon troubling this Ẹ bà wọ́n tù. be uprooted. Ẹ bà wọ́n tù. Be uprooted. Ẹ̀yin ọ̀rọ̀ ẹ bà wọ́n tù. Be uprooted. Ẹ̀yin ọ̀rọ̀ ẹ bà wọ́n tù. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà. Ìbọn yẹn lọ́rùn. Ó lọ́kọ̀ orílẹ̀-èdè yẹn wà. Orílẹ̀-èdè yẹn wà. And consume every darkness therein. In Jesus' mighty name we pray. Lórúkọ Jésù ni a Ẹ wá náwó yẹn sókè báyìí. Now raise your hand up like that. Tí o bá yẹ kó náwó yẹn sókè báyìí. I want you to raise your Ẹ hand. kọrin.